tán o, ẹlẹ́wọ̀n méje ti sá kúrò níléṣà o, òjò ló wó fẹ́ǹsì ọgbà lulẹ̀. Ẹlẹ́wọ̀n méje ni wọ́n ti sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n tó wà nílùú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun báyìí látàrí àrọ̀rọ̀dá òjò tó wó fẹ́ǹsì ọgbà náà lulẹ̀. Nínú àtẹ̀jáde kan tó jáde látọ̀dọ̀ Nigerian Correctional Service nílùú Àbújá lọ́jọ́ Tuesday tó kọjá ló ti di mímọ̀ pé ìwádìí kíkún ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Agbẹnusọ fún àjọ náà Abubakar Umar ṣàlàyé pé aago 2 ìdájí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Ó ní àjọ náà ti ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ aláàbò tó kù pẹ̀lú àwọn adarí agbègbè tíṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ láti lè rí àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n sá lọ mú padà. Bákan náà ló ní àwọn tí ń ṣiṣẹ́ láti rí i dájú pé wọ́n tún ọgbà náà kọ́ dáradára láti lè dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú.